wọ́n yìí sọ̀rọ̀ ìjà torí aná ń bínú báyìí ó dẹ̀ ń lo agbára lórí ìdílé ìyàwó ẹ̀ tó lájẹ́ ni kò gbọ́dọ̀ lọ. ayé táwọn wòlíì ṣe sí bàjẹ́ pọ̀ ọ̀tọ́ mo sọ fún yín o. wọ́n kò sẹ́ni tó bá Ísírẹ́lì jà láyé rí tó mú jẹ orí ni. gbogbo ẹ̀sìn tá a ṣe nínú ìjọ ẹ̀bá nínú mídíà bàbá yẹn dọ̀kí ló kọ̀ sí ẹ̀ pé ta ni Ọlọ́run ní ẹ sọ̀rọ̀ títí ẹni gbogbo ẹ̀yin body of Christ olórí burúkú yẹn ẹni Ọlọ́run rádaràda wo lẹ́ni ẹ̀ ń sìn bí ẹ bá pè mí màá dá yín lóhùn bí ẹ bá bi mí léèrè béèrè 10 màá fi 20 dá yín lóhùn. lórí ọ̀rọ̀ prophet Olúalọ́ bá a ti ṣe ń tú ọ̀rọ̀ ọ̀hún bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀hún dín kókó sí i bàbá wa Násírì wòlíì àgbáyé asọ̀rọ̀ sẹ́ni jẹ́ pé tó bá ríran kọ́dún tó yípo ìran ọ̀hún á máa wá sí ìmúṣẹ ó tún ti jáde sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ prophet Alọ́ o ntòsí sọ náà ni pé àfi kí àwọn àgbààgbà CAC dìde kí wọ́n lọ bá ìyá ìyàwó Alọ́ kàn bá sọ̀rọ̀ kàn sì bá Alọ́ gan fúnra rẹ̀ sọ̀rọ̀ tó bá jẹ́ ṣe pé Alọ́ wá jẹ́ ẹni tí wọn kì í bá wí ìyẹn ní ìṣòro èyí tó dàbí ẹni pé ó gbilẹ̀ láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú CAC òun náà ni bàbá yìí wá jáde pé àfi kí wọ́n jáde o kí wọ́n lọ bá ìyá ìyàwó Alọ́ sọ̀rọ̀ kí wọ́n sì bá Alọ́ sọ̀rọ̀ pẹ̀lú kọ́rọ̀ wọn lè yanjú. bí bàbá abẹ́ra ṣe dìde lálọ́ ṣe dìde bí bàbá ẹ̀sìkáyà ṣe dìde lálọ́ ṣe dìde wọn ò gba bẹ́ẹ̀ ní kankan kọjá mo sọ̀rọ̀ láti sọ àánú orí òkè ló gbé wa dìde àti pè. ẹ̀fẹ̀ torí àwọn ọmọ mi sọ pé dáàdì if you die because of CAC who will go to take care of us. mi ì láti pẹ̀lẹ́ ní kankan kẹ́ẹ̀dẹ̀ ẹni tó bá bẹ̀ máa sọ pé òun náà sì lè dání kẹ́ẹ̀ bá mi gbé àwòrán rẹ̀ sí kájọ sọ̀rọ̀ ẹ fún mi ní táì mo ṣe tán láti wá. adọ́dẹ̀sẹ̀ kẹ́kọ̀ọ́ ní ìṣúná ìrírí ló wà aṣọ alọ́di torí ẹnikẹ́ni tí ò bá ti gba bẹ́ẹ̀ kọ́kọ́já ìrírí ló máa tírè jẹ́mi ọ̀. ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ wòlíì Alọ́ síbì kan ká gbé ọ̀rọ̀ ìyàwó ẹ̀ síbì kan àtàwọn ọmọ ẹ̀ ṣùgbọ́n ìyá ìyàwó wòlíì Alọ́ tí èsì ẹ̀ dìde bí màmá yẹn bá kú ẹ̀jẹ̀ rẹ̀ wà lọ́rùn yín o. ẹ gbọ́ ìdí pàtàkì méjì tí mo fi wá sórí afẹ́fẹ́. 1 láti béèrè fún àdúrà méjì lọ́wọ́ gbogbo àwọn ọmọ Ọlọ́run kárí ayé kí wọ́n gbà fún mi. 2 láti pe àkíyèsí àwọn àyànfẹ́ sí nǹkan méjì sí mẹ́ta. 3 láti béèrè ìbéèrè ńlá bíi 4 lọ́wọ́ gbogbo àgbáyé tí mo dẹ̀ fẹ́ kí wọ́n dá mi lóhùn. ẹ tún káàbọ̀ sí Yorùbá Parapọ̀ TV tó bá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá ẹ tẹ subscribe button síbẹ̀ ẹ láìkí ẹ kẹ́ sì comment tó bá jẹ́ pé ẹ̀yin ti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ àtúnkì yín káàbọ̀ sí Yorùbá Parapọ̀ TV. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ. bákan náà ni màá fẹnu gan ọ̀rọ̀ ìyá ìyàwó bàbá wa Olúalọ́ màá dẹ̀ fẹ́ kí wòlíì Ọládìméjì kí ó tẹ́tí sí tí mo fẹ́ sọ yìí àti Daniel Arálọ́mọ. mo fẹ́ kí gbogbo ayé kó bá mi gba àdúrà fún mi. àdúrà àkọ́kọ́ ni pé kí Ọlọ́run ó fún mi ní ẹ̀mí Joshua kó gba ẹ̀mí Joseph kúrò ní ọkàn mi. kí ni ẹ̀mí Joshua? ó ní ẹ̀mí bí ó bá jẹ́ tèmi àtàrà ilé mi ọba Olúwa máa sùn. ẹ̀mí Joseph ni pé gbogbo ìgbà tó bá ti ń tẹ̀lé àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó lọ ọkàn rẹ̀ kórìíra ìkan búburú táwọn ẹ̀gbọ́n rẹ̀ ṣe bí tí wàhálà rẹ̀ ti wá sáyé nìyẹn. gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tó bá ní ẹ̀mí Joseph inú wọn máa bàjẹ́ tí wọ́n bá rí nǹkan tí ò dáa wọ́n máa kọ́ mọ̀ kíní yìí kò yẹ ó rí báyìí. sọ ìyẹn ìkíní àdúrà àkọ́kọ́ tí mo fẹ́ kẹ́ gbà fún mi ẹ̀yàn ọmọ Ọlọ́run. àdúrà ìkejì kọ́lọ́run kó fún mi ní ẹ̀mí bí wọ́n bá lè ba nǹkan wọn jẹ́ ká máa bàjẹ́ ó dẹ̀ kún sọ́wọ́ wọn pẹ̀lú Ọlọ́run kó lè ràn mí lọ́wọ́ láti ní àwọn ẹ̀mí ẹ̀ torí ẹ̀mí tí mo ní ó ti pẹ́ tó ti fìyà jẹ mí tí ìbá ṣe pé ẹ̀mí bó ṣe yẹ kí ní ìyórí lélẹ̀ àkókò tí ṣe é sí lọ́lọ́ báyìí ebi ò bá máa pa mí àkókò tó yẹ kí n máa jẹun gan ní ṣèṣì láwa yìí tó yẹ kí n tó máa fún àwọn àrà ló máa àwọn Ọládìméjì ló ń jẹ nínú ìjọ yìí torí pé àkókò yìí gan ní ṣíṣìn mi nínú ṣèṣì ṣùgbọ́n nǹkan mẹ́ta ló fìyà jẹ mí. èkíní
ohùn Olúwa. Èkejì, ẹ̀mí Joseph. tó ẹ̀kẹta, ẹ̀mí kíní yìí ń bàjẹ́, ọjọ́ ọ̀la ń bàjẹ́, ó tán. Bí bẹ́ẹ̀ kọ́, èmi gan-an ní ìsìn níṣẹ́sì sí èsì kẹ́mi kan ló bàjẹ́, but we thank God. Ẹ gbàdúrà fún mi, àwọn ẹ̀mí tó wà láyé mi kọ́lọ́run kó fún mi ní ẹ̀mí mìíràn tí mo lè máa wò, bó bá lè bàjẹ́ kó bàjẹ́, ká máa ṣe nǹkan wa. That is number one. Finally, kí n tó bẹ̀rẹ̀ ìbéèrè tí mo fẹ́ béèrè. One, àwọn ohun mẹ́ta kan wà tí kò sẹ́ni tí ò ní láyé, tí mo fẹ́ jẹ́ kí àwọn kòkó gbọ́, kí gbogbo àwọn ọmọ Ọlọ́run gbọ́. Àwọn nǹkan mẹ́ta kan wà tí ò sẹ́ni tí ò ní. Number one, kò sẹ́ni tí ò ní àlá, which is past. Number two, kò sẹ́ni tí ò láṣìírí, which is secret. Number three, kò sẹ́ni tí ò ní kọ̀kọ̀, which is hiding. Kò sí láyé, bó bá dá àti jẹ́ ènìyàn yóò ní àlá, bí ò bá ní àlá yóò ní àṣírí, tó bá láṣìírí yóò ní ìkọ̀kọ̀. Tó bá ti lè jẹ́ èèyàn, ẹ má gbàgbé mẹ́sẹ̀gì mi, ẹ fi ṣọwọ́ sáwọn èèyàn. Ọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ìbéèrè mi lélẹ́yìí, mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kárí ayé, ẹ bá mi dáhùn ìbéèrè yìí, ẹ bá mi pín mẹ́sẹ̀gì ìbéèrè mi fún àwọn ọmọ Ọlọ́run. Number one, ìbéèrè àkọ́kọ́, irú ìgbéyàwó wo? Ìbéèrè yẹn ni pé ìgbéyàwó tí Ọlọ́run, ìgbéyàwó kí ọkọ wà ní ìlú òyìnbó, kíyàwó wà ní Nàìjíríà, kí ọkọ wà l'Ábùjá, kíyàwó wà ní Àkúrẹ́, tí wọ́n dẹ̀ ṣègbéyàwó. Ṣé ìgbéyàwó tí Ọlọ́run gangan ṣètò ẹ̀ ni, àbí ìgbéyàwó bí ayé ṣe gbà? Bóyá ìbéèrè mi ò yé wa. Ìgbéyàwó kí ọkọ àti ìyàwó má jọ gbé papọ̀ tá a dẹ̀ kọ́ra. Ṣé ìgbéyàwó tí Ọlọ́run ṣètò rẹ̀ ni, àbí ìgbéyàwó bí ayé ṣe rí ní ká ṣe máa bá yé? Ṣé ìgbéyàwó tó ń ṣètò ẹ̀ ni kí ọkọ àti ìyàwó jọ máa gbé, kí ọkọ gbé lọ́tọ̀, kí ìyàwó gbé lọ́tọ̀? Ṣé ìgbéyàwó tó ń ṣètò rẹ̀ ni? Ibo ló wà nínú Bíbélì? Ìyẹn ìkíní. Ní èkejì, ìbéèrè mi, nínú ìgbéyàwó bí ayé ṣe gbà àti ìgbéyàwó tí Ọlọ́run gangan ṣètò ẹ̀ pé Ádámù àti Éfà sínú ọgbà kan ṣoṣo, ìgbéyàwó wo ló yẹ kí ọmọ Ọlọ́run gangan wọn jẹ́ àpẹẹrẹ rere àti àwòkọ́ṣe fún àwọn èèyàn? My number two question. My number one question, ìgbéyàwó àkọ́kọ́, ìgbéyàwó kí ọkọ gbé lọ́tọ̀, kí ìyàwó gbé lọ́tọ̀, ṣé ìgbéyàwó tọ́lọ́run ṣètò ẹ̀? Pàápàá gbogbo ìránṣẹ́ Ọlọ́run ni mò ń bí léèrè question yìí ní àgbáyé. Ṣé ìgbéyàwó tọ́lọ́run ṣètò rẹ̀ nìyẹn? Àti pé tó bá jẹ́ ìgbéyàwó tọ́lọ́run ṣètò ni, ibo ló wà nínú Bíbélì? Question kejì ni pé ìgbéyàwó kí ọkọ gbé lọ́tọ̀, kí ìyàwó máa gbé lọ́tọ̀, torí ìdí kan kejì. Ṣé ìgbéyàwó tó yẹ kí ọmọ Ọlọ́run máa practice ni, pàápàá olórí ìjọ Ọlọ́run? Number three, ṣó yẹ kí ìgbé ayé ọmọ Ọlọ́run ó tako Bíbélì tó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ni, àbí kò yẹ? Number four, bí ọkọ bá jẹ́ olórí ìjọ, tí ọkọ jẹ́ olórí ìjọ, apá àpé bóyá a ní deputy ọkùnrin, ẹni ta ló tún yẹ kó jẹ́ igbákejì, yàtọ̀ sí pé bóyá assistant pastor kankan? But bí ọkọ bá jẹ́ olùdásílẹ̀ àbí olórí church, bí bàbá ẹ̀sọ́ Ọládélé sọ yẹn, ta ló yẹ kó jẹ́ olórí àwọn obìnrin nínú ìjọ? That is another question. Bí ọkọ bá jẹ́ olórí àwọn ọkùnrin nínú ìjọ, ta ló yẹ kó tó jẹ́ olórí àwọn obìnrin? That is number four. Ìgbéyàwó pàápàá nínú ìjọ Apostle ti Kristi. Eléyìí mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá Ọládélé, bàbá Ẹyẹbí Ọ̀kín, àti wòlíì Ọládìméjì, Daniel Dúpọ̀ Olúwaníyì, Tọ́pọ̀ Olúṣẹ̀yẹ, Peter Kékeré, Ọláwùnmí Ọdẹ́dọ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ àwọn ọmọ Ọlọ́run gbogbo. Mo fẹ́ bi wọ́n léèrè, gbogbo àwọn èèyàn wọn yẹn. Mo fẹ́ kí gbogbo ṣe kánjọ kan dá mi lóhùn. Eléyìí gangan ti jẹ́ Apostle ti Kristi ni. Bàbá Ẹyẹbí Ọ̀kín ni mo dẹ̀ fẹ́ kó dáhùn eléyìí. Now, bàbá, nínú ìjọ Apostle ti Kristi, a máa ń gbé ìpàdé àwọn obìnrin, which is good woman meeting. Àwọn district á gbé wá sí assembly kankan, àwọn zone á gbé lọ sí district kankan, wọ́n wá parí ẹ̀ sí region àbí DCC àbí zone. Ní gbogbo ìgbà mo fẹ́ kí Ọládìméjì ó dáhùn béèrè yìí, torí ó wá láti Asan region. Bàbá wa Ẹyẹbí Ọ̀kín dẹ̀ ní olórí. Bàbá Wòlíì Alọ́ jẹ́ lára ìránṣẹ́ Ọlọ́run regional, lára zonal superintendent. Ṣé nínú ìpàdé obìnrin rere, ṣé Ẹyẹbí Ọ̀kín gbé ìpàdé obìnrin rere lọ sí zone ni bàbá wa Olúalọ́ ni?
tí wọ́n bá ń gbé ìpàdé obìnrin rere lọ gẹ́gẹ́ bí ìlànà ìjọ yìí, ta obìnrin wo ló ń rìsíìfù wọn lọ́dọ̀ bàbá wa Olúalọ́? Mo fẹ́ kí ohun tó yẹ kí Awokoko béèrè lọ́wọ́ wòlíì Ọládìméjì nìyẹn, tó ń sọ wípé ká máa bá pásọ Ṣẹ́gun kankan sọ. ṣé bàbá Yẹmí Òkòkè gbé pàdé gbogbo máa lọ sí zone wòlíì Alọ́ tó bá ń gbé lọ, obìnrin wo ló rìsíìfù wọn àti gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú CAC lágbàáyé? ṣé àwọn, torí lábẹ́ bó ti wọ́n rí àmọye ìgbà tá ń gbé pàdé obìnrin rere wá sọ́dọ̀ mi, ìyàwó mi ló dẹ̀ ń gbà, ló dẹ̀ ń rìsíìfù wọn. Bákan náà ìyàwó mi ló dẹ̀ ń wàásù lọ́jọ́ yẹn gẹ́gẹ́ bí ètò tá a ṣe fún wa. Ìyàwó olórí yẹn ló máa wàásù kó tó di pé ìyàwó region àbí DCC àbí zone tó máa ṣe final kínní. Ìyẹn ìbéèrè ti gbogbo CAC. Finally, kí n tó lọ síbi ọ̀rọ̀ mi pátápátá tí mo fẹ́ kí gbogbo àwọn ọmọ CAC lágbàáyé ó gbọ́ mi. Mo fẹ́ bẹ̀ bàbá Ẹ̀sọ́ Ọládélé àti gbogbo ẹ̀yin olórí nínú ìjọ CAC, ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ yín rèé. Ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ wòlíì Alọ́ síbì kan, ká gbé ọ̀rọ̀ ìyàwó ẹ̀ síbì kan àtàwọn ọmọ ẹ̀. Ṣùgbọ́n ìyá ìyàwó wòlíì Alọ́ CAC ẹ dìde. Bí màmá yẹn bá kú, ẹ̀jẹ̀ rẹ̀ wà lọ́rùn yín o. Ẹ má bínú o, ẹ̀jẹ̀ màmá yẹn bẹ lọ́rùn yín. Gẹ́gẹ́ bí àwòrán tán gbé káàkiri. Màmá yẹn ti dàgbà. Bí ò tiẹ̀ rí ọmọ ẹ̀, ẹ pé wòlíì Alọ́ kí ẹ bẹ̀, kí ọmọ rẹ̀ ó bá màmá yẹn sọ̀rọ̀. Bí ọmọ yẹn ò bá dẹ̀ bá màmá yẹn sọ̀rọ̀, ẹ jẹ́ káwọn tí ó jẹ́ zonal superintendent kí wọ́n lọ bá màmá yẹn, kí màmá yẹn má jáde sórí afẹ́fẹ́ mọ́. Bàbá Yẹmí Òkè ti da sọ, wọ́n ní mo pè bàbá Yẹmí Òkè ní Abìjàwàrà Ògbó Ẹlẹ́mọ̀sọ́. Ìdí tí mo fi pè lórúkọ ẹ̀ kìí ṣe mo fi bù ẹni tó jẹ́ wípé ó ń ṣe nǹkan tó kùn díẹ̀ káàtó nínú ìjọ Ọlọ́run. Àwọn olórí òde tó ibà sọ̀rọ̀, ẹ̀rù àwọn olórí gbogbo dẹ̀ gbà láti kọ̀rẹ́ ẹ̀ tiẹ̀. There was a time tó jẹ́ pé à ń ṣe àjọ̀dún Babalọ́lá bí ọdún kejì ní Ìkejì Arákejì tí gbogbo àwọn olórí wa wà ń bẹ̀. Bàbá Yẹmí Òkè pẹ̀lú àwọn bàbá Olúalọ́ dẹ̀ wà ní Èkìtì, gbogbo wọ́n dẹ̀ ń ṣe ìsìnkú bàbá ẹ̀. Bàbá Alọ́ pẹ̀lú foundation tó dá àjọ̀dún yẹn sílẹ̀ ní Ìkejì Arákejì, I was there, gbogbo alájọ wà ń bẹ̀. Tí èsì òdẹ̀ ní agbára láti pe bàbá Yẹmí Òkè into meeting, láti sọ́mà ẹ̀, láti sọ wípé báyìí ó rọrùn láti correct ẹ̀. Gbogbo ẹ̀sìn tá à ń ṣe nínú ìjọ ẹ̀bá nínú mẹ́díà, bàbá Yẹmí Òkè ló kọ̀ sí ẹ̀. Kí ló dẹ̀ fà tó fi kọ̀ sí ẹ̀? Ó rí sí èsì pé kò sẹ́ni tó lè bá wọn sọ̀rọ̀. Lóòótọ́ ìgbà tó wà ní Adó Èkìtì, tí ìgbà tó wà ní Adó Èkìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àmọ́ rẹ́kọ̀dù olúkúlùkù nínú ìjọ yìí. We know all our record. Irú àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Awokoko jẹ́ ká mọ irú ìránṣẹ́ Ọlọ́run tí Ọládìméjì jẹ́. Torí ẹ̀mí náà ti ń fura tẹ́lẹ̀ pé ṣé ọmọ Ọlọ́run gidi ọmọ Mọ́sọ́lá àti Ṣẹlẹ̀ só lè wà lábẹ́ bàbá Yẹmí Òkè sá. So that is all. Ẹ̀yin bàbá pé ẹ rán èèyàn lọ sọ́dọ̀ ìyá ìyàwó wòlíì Alọ́ o. Ẹ lọ sọ fún màmá yẹn, torí màmá yẹn ò léèyàn. Mo sọ̀rọ̀ àti sọ tó bá jẹ́ tó léèyàn ni gbogbo ilé tí gbogbo ayé ń sọ yìí, ìyẹn ló máa sọ̀rọ̀ sí. Wòlíì Alọ́ kẹ̀dẹ́ ti ra àwọn gbogbo wọn yẹn, ó ti kó wọn. Màmá yẹn torí ilẹ̀ ti ń sún, ohun tó ṣẹlẹ̀ sí màmá yẹn náà ṣẹlẹ̀ sí ìyá mi. Ní odidi ọdún kan mi ò lọ kí ìyá mi, wọ́n ló sìkì. Ó ṣe mò ń sìn ìdówó sí, mò ń sìn ìdásọ, ó lóun ò wọ̀ òun ò jẹ. Ọjọ́ tí mo débẹ̀, ẹni tá ló sìkì látòdìdí ọ̀sẹ̀ méjì ló bá fò dìde tó lára wọn ti yá. Àgbà close to 90 nígbà náà. Màmá yẹn ọkàn rẹ̀ fẹ́ rí ọmọ ẹ̀. Bí a bá tẹ̀ wá rí okun tó ṣẹlẹ̀, ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ìjà torí Alọ́ ń bínú báyìí. Ó dẹ̀ ń lo agbára lórí ìdílé ìyàwó ẹ̀, ó lo bóun ṣe tó lórí wọn láti silent wọn. So torí yẹn Alọ́ ní ìníṣù pẹ̀lú ẹ̀, but nítorí ìyá yẹn, ẹ̀yin olórí CAC ẹ pé Alọ́ kẹ bẹ́ẹ̀ bólókó lábá ti dóyàwó ẹni, ìkúnlẹ̀ àti kí la fi ń gbójú ẹ pé kó pe màmá yẹn ọ̀ọ́kẹ̀ kó ráwọn irú àwọn bàbá ọlọ́gbọ́n yọ ká lọ bá màmá yẹn ká pẹ́ tó fún pé kó má wọ́ọ̀rì if there is anything happen to his son, pé kó ní sùúrù ọmọ ẹ̀ pé yóò dáa. Ẹ wo orí iwú yẹn o, ẹ wo orí iwú torí ọjọ́ ìyàwó Alọ́ àti bàbá wa Alọ́ kí àwọn náà ká máa retí ọjọ́ táwọn yóò dàgbà o bí màmá yẹn. Tí màmá yẹn bá kú, ẹ̀jẹ̀ ẹ wà lórí ẹ̀yin olórí CAC pàápàá bàbá Yẹmí Òkè.
ìyẹn nípa ti ẹ̀yin olórí CAC àti ẹ̀yin. mo dárúkọ bàbá wa ní ìsín, bàbá Àkàndé, kí n tó lọ máa parí ọ̀rọ̀ mi. There was a time nígbà tọ́rẹ̀ àti CAC bẹ̀rẹ̀. So ní ọjọ́ kan bàbá mo kàrí kọ́ọ̀lù bàbá wa Fúnṣọ́ Àkàndé lẹ́dẹ̀ẹ́ àbí 5 ti lọ. Ó ní Nasiru bàbá rẹ̀ Nasiru òun rí mẹ́sẹ̀gì kan lórí mídíà ní ìsinsìnyí. Mo rí Muyideen Bádéjọ pé wọ́n sọ ìmọ̀ àtàwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ káyà pé kankan pé sẹ́mi ni mo fi rán ni àmúni rárá o mi ò mọ kankan. Ó ní ọmọ ìjọ ẹni mi ò kí n mọ̀ pé ọ̀rọ̀ ìjọ ló pa ìmọ̀ àtàwọn bàbá pọ̀ kì í sọ̀rọ̀ ayé o kí lọ correct ẹ̀rọ mi o. Immediately mo dẹ̀ lórí mídíà ìtàpè ní àgbà nìyẹn. Bí ọmọdé bá fẹ́ lọ ṣubú àgbà correct ẹ̀. Ìtàpè ní àgbà nìyẹn. Ẹ̀wù tí bàbá yẹn ṣe. That is another one. Bàbá wa Fẹ́mi Adédèjì, there was a time mo ṣe ìsọjí kan, mo lọ rán aṣọ kan, kúkú mọ gbogbo ohun wòlíì. Bí bàbá ṣe rí aṣọ yẹn báyìí, ó kà fọwọ́ daṣọ sí mi. Nasiru, aṣọ wo lélẹ́yìn ṣé taláwọ̀ àbí kankan? Mo ní ohun olúwa mo dẹ̀ gbọ́ ni o. Ó ní kí lọ correct ẹ̀. Ìmílẹ̀ mo pe àwọn mídíà mi tí wọ́n dèjì ìtaṣọ yẹn. Bí bá rí ọmọ kan tó fẹ́ lọ wọnú ná, ẹ máa torí ìdí kan àti èkejì ní pé ìgbà tí ẹ̀sìn bá bẹ̀ tán ojú gbogbo wa wá já. Alọ́ èyí ṣe èèyàn búburú tó bá jẹ́ kó rí èèyàn torí ẹni tó jẹ́ bí bàbá Abíára ṣe dìde la lọ́sẹ̀ dìde, bí bàbá Ẹ̀sìkáyà ṣe dìde la lọ́sẹ̀ dìde, wọn ò gba bẹ́ẹ̀ nìkan kan kọjá. Mo sọ̀rọ̀ láti sọ àánú orí òkè ló gbé wa dìde àti pé ìrírí alọ́sẹ̀sẹ̀ kẹ́kọ̀ọ́ ní ìṣúná ìrírí ló wà aṣọ alọ́di torí ẹnikẹ́ni tí ò bá ti gba bẹ́ẹ̀ kọ́ kọjá ìrírí ló máa train ẹni ọ̀ ìrírí ti train alọ́ ní ìsìn gbogbo ta ló ń sọ ṣe ogun lójú ṣe ojú ẹni tó lógun ogaga kọ́ ló ń sọ ọ̀dí sàmàrà ọ̀rọ̀ akọni nínú ìjì ló ń sọ alọ́fàlà ọ̀gẹ́ ìtara ẹ̀ nídìí àwà yìí tí ẹ bá kàn gbọ́rọ̀ kankan lẹ́nu ẹ̀ ó ń sọ gẹ́gẹ́ bí káyé má sọ pé kí ló ti rí àkókò ló ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé alọ́sẹ̀sẹ̀ bẹ̀ẹ́ sẹ̀ lásán ní ìsìn báyìí torí kò ní ìrírí tẹ́lẹ̀ ìkíní kò la ẹ̀kọ́ kọjá èkejì kò ní ìrírí ní ìsìn báyìí ẹni tó bá ti la ẹ̀kọ́ kọjá ìrírí ni yóò kọ́ lẹ́kọ̀ọ́ ìrírí ti kọ́ lẹ́kọ̀ọ́ ní ìsìn either by good or not ìrírí ló kọ́ lẹ́kọ̀ọ́ ní ìsìn ó ṣẹ̀ṣẹ̀ lọ sí school of theology báyìí school of theology of ministry ló wà lọ́wọ́lọ́wọ́ gbogbo tó ń sọ arógun lójú ojú ṣèké ìṣogun irú ìyá ìyàwó ẹ̀ wo orí ewu ẹ̀ wo dáńtẹ́ lọ tó òun lè má mà àwọn ọ̀dẹ̀ lè jẹ́ agídí àwa Èkìtì àti Oǹdó àti Ìjẹ̀ṣà agídí wa ó lè jẹ́ ọ̀la fi ń ṣe gbogbo ẹ̀ ẹ̀ríkẹ́ tó wá lọ síbẹ̀ àwọn irọ́ ló pa ẹ gbìdé ẹ̀yin bàbá wa ọlọ́gbọ́n yọ ẹ lọ pa iná yìí kì í ṣe lórí wàhálà mábọ̀tẹ́ka lọ bá màmá yìí láti bá sọ̀rọ̀ láti tù nínú màmá yẹn màmá bó bá kú ẹ̀jẹ̀ wà lórí gbogbo yín tó yẹ kẹ́ ẹ ṣàtúnṣe o ìyẹn nípa ti àwọn bàbá Olúwa wà pẹ̀lú yín o ẹ má bínú o wọ́n ní mo dárúkọ bàbá Àánú Òjó mi ò bàbá Àánú Òjó is a father to me bàbá Àánú Òjó ní ìzù pẹ̀lú mi o ìmọ̀ràn ni mo gbà o nínú gbogbo láàrin àwọn tí mo mọ̀ wípé Ọlọ́run lè lò wọ́n fún àtúnṣe ìjọsẹ̀sì bàbá Àánú Òjó is one among ṣùgbọ́n nígbà ibi pé ọ̀rọ̀ ìyàwó ká sọ pé àfẹ́yàwó tí Ọlọ́run bá fẹ́ gbé wọn dé ipò kan ní CAC lọ́jọ́ ọ̀la ibi ìyàwó yẹn làwọn kan máa dìde dúró pé ẹni tí ò níyàwó kò lè sọ lórí wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tí mi yọ ẹnu sí ní gbogbo ìgbà ni pé bí mo bá rí i pé kí àwọn èèyàn máa lè fi bí imú ọ màá sọ̀rọ̀ pé kíní yóò máa kún díẹ̀ mi báyìí ìgbà tó dẹ̀ ti jẹ́ pé òun ni mo torí ẹ̀fẹ́ torí àwọn ọmọ mi sọ pé daddy if you die because of CAC who will go to take care of us so don't die because of CAC o mo ní God will take care of you wọ́n ní no God is going to protect us but you are the one that are going to take care of us ẹ má bí wa fún ìyàjẹ́ o lórí ọ̀rọ̀ CAC ẹ má kú torí CAC o so mo bẹ̀ yín o ìyẹn ní ti bàbá Àánú Òjó kò sí ìkan tí bàbá Àánú Òjó Ọlọ́run lo bàbá Àánú Òjó fún mi púpọ̀ àyìnmọye tó wá mú mi lọ bá bàbá Olúkọ̀yà àgbọ̀n tó ìṣe fádà tó mi bọ́ tì kí ènìyàn wà nínú ìjọ kó lóun ò níyàwó ni mo ṣe sọ̀rọ̀ pé tó bá dọjọ́ ọ̀la tó bá ní ipò kankan tó fẹ́ ọ̀káyà ní CAC ibẹ̀ ni wọ́n á gbà tó rè ṣe àjẹ́ndà sí ìyẹn ti bàbá Àánú Òjó eléyìí ti kí n tó lọ parí ẹ̀ ti bàbá Táíwò Òjó mo fẹ́ kí wọ́n jẹ́ kí Táíwò Òjó rí mẹ́sẹ̀gì number one mo rí bàbá Táíwò Òjó ó kó àwọn èèyàn lọ sí Israel which is good oríire ló jẹ́ kí ohun tá à ń rí nìsín nǹkan bí ọdún 10 sẹ́yìn bàbá Ẹ̀sìkáyà ni à ń rí ní irú òkú bẹ́ẹ̀ tó jẹ́ pé bàbá Abíára máa ṣèpàdé kò ní sí èèyàn àyàn Ẹ̀sìkáyà ní gbogbo wa wà but we thank God for his life ṣùgbọ́n mo ìmọ̀ràn ni o ẹ má bínú torí Ọlọ́run mo rí pé ó kó àwọn èèyàn lọ sí etí odò ní Israel Jọ́dánì
wọ́n wá kọ síbẹ̀ pé wọ́n lọ ṣe ìrìbọmi. Ìrìbọmi tá a kọ sókè yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ sí o. Kí bàbá wa Táíwò Òjó, ìbéèrè tí mo wá ń béèrè, ṣé àwọn tó ti di pásítọ̀, tó lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo rí nínú odò yẹn, àwọn pásítọ̀ ṣe ìwòlíì, àwọn èèyàn tó ti gba Kristi, ṣé ìrìbọmi second chance náà lọ ṣe ni àbí ìrìbọmi ti ìgbàlà àbí ìrìbọmi àdúrà àbí wọ́n kàn lọ wẹ̀ lásán? Torí tó bá jẹ́ ìrìbọmi ti eléyìí àbí ìkan lọ ṣe ṣé wọ́n á gba sàbíkètì ṣe? Torí nínú ìlànà ìjọ àpọ́sítélì ti Kristi, báptísì kan la máa ń ṣe, kì í ṣe mẹ́ta mẹ́rin. Èmi ò gbọ́ yẹn rí. Báptísì tán kọ síbẹ̀ ló jẹ́ kí n sọ̀rọ̀ o, kì í ṣe pé bóyá mo ní nǹkan kan against bàbá o. Nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé yìí, wọ́n tẹ̀lé ìskáyà àgbà kan, mú pariwo ń gbà. Nítorí ìgbà tó bá tó dọjọ́ ọ̀la ìsìn náà sọ pé lóyìnbó ló ti lọ gbàgbára, ó lọ wọ eré wọn, ó bọ́ sẹ́lẹ̀. Because ẹ mà já máa ṣọ́ra. Gbogbo àmọ̀ pé inú ògo ni ewu wà sí ju. Mi ò mọ̀ fẹ́lẹ́ kẹ́gan bàbá o, ẹjọ́ torí Ọlọ́run o. Mo gba ìmọ̀ràn ni o. Wọ́n ní ìmọ̀ràn kó ṣọ́ra o. Ìkókó ti wà nínú àgùntàn rẹ̀ o. Kó ṣọ́ra o. Kó ṣọ́ra. Inú mi dùn sí o. Ẹjọ́ ó gbọ́ tì. Ìrìbọmi tán lọ ṣe yẹn ni báptísì yẹn ni mo wòye sí pé ṣé wọ́n kà lọ wẹ̀ ni àbí second ìrìbọmi ṣé wọ́n á gba sàfíkètì sí àbí ìrìbọmi yẹn ẹ̀mí ní ìrìbọmi látọwọ́ ẹ̀mí máa náà kà lọ ṣe fún wa. So Olúwa yóò wà pẹ̀lú wa o. Ìyẹn ti ìrìbọmi. Eléyìí ohun Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni o. Níwájú ẹ tó ní ayé àtọ̀run. Mo rí inú ọ̀tá bàbá Táíwò. Mo rí àwọn èèyàn gbé ọjà lórí, wọ́n bẹ̀rẹ̀ sí kiri. Ọ̀nà tó ní ayé àtọ̀run sọ fún mi pé àwọn tí ń fi iṣẹ́ Olúwa ṣòwò, àwọn tí ń tàtẹ́rà ti wọnú iṣẹ́ ìránṣẹ́, kó kíyè sára o, kí a má gbàgbẹ́ jọ sí o. Ẹ má bínú o, èyí ohun Olúwa ni o. Ìyẹn nípa ti bàbá Táíwò. Bá tẹ̀ mí náà sí òkè ṣe wòlíì, a ṣáà máa sọ tèmi fún yín o. Ìyẹn nípa ti àwọn ọmọ Ọlọ́run, nípa ti bàbá wa Táíwò Òjó. Kí n tó parí eléyìí nípa eléyìí, ẹ má bínú, mo tún fẹ́ béèrè ìbéèrè kan sí kí n tó parí. Ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni pé ṣé Ọlọ́run, ìbéèrè mìíràn tí mo fẹ́ béèrè pé ṣé Ọlọ́run wa Ọlọ́run ẹ̀sìn ni àbí Ọlọ́run òtítọ́ àti òdodo? Is he our God, God of religion, or is a God of truth and faithfulness? Ìbéèrè míì ni pé ẹ̀sìn wo gan-an ni wọ́n ń practice lọ́run? Pàápàá tí Nàìjíríà fi sọ ṣọ́ọ̀ṣì di ogun yìí, ẹlòmíín ní sí èsì yóò ṣe sọ́jú kẹ́yìn, ẹlòmíín mo gbàgbọ́, ẹlòmíín ní ìṣẹ̀lẹ̀ ni. Ẹ̀sìn wo gan ni wọ́n ṣe ní ọ̀run? Gbogbo ẹ̀yin Bible scholar, ẹjọ́ ẹ dá mi ló mú fọba àwọn bàbá ẹ̀yìn o. Ṣé mọ̀ pé tí ò bá yé èèyàn á máa béèrè. Finally, àwo kókó, ẹ gbọ́ mi o, mo fẹ́ kẹ́ tí n bá ti bá yín sọ̀rọ̀ tán kẹ́ ẹ lọ wádìí mi. Bí ẹ bá pè mí, màá dá yín lóhùn. Bí ẹ bá bi mí léèrè béèrè 10, màá fi 20 dá yín lóhùn. Mo ti sọ ṣáájú, kò sẹ́ni tí ò ní pass, kò sẹ́ni tí ò láṣìírí, kò sẹ́ni tí ò ní kọ̀kọ̀. Ṣùgbọ́n kò sí èkéyìí tí ó ti àwa yìí lójú láti sọ ní gbangba. Pátápátá nínú ìjọ CAC o, nínú ìrìnàjò ayé mo ní pass, bọ̀ nínú ìjọ CAC mi ò ní kọ̀kọ̀, kí o dẹ̀ láṣìírí sọ́wọ́ ẹ̀dẹ̀ kankan. So àwo kókó, ẹni ẹ̀gún ni yín o, àtẹni èpè o, àtẹni òfun, àtẹni àdánù. Kí ni ìdí tí mo fi sọ, má bínú o, kí ni ìdí tí mo fi sọ ni pé iṣẹ́ tí olóyè láàyò láti ṣe, iṣẹ́ tó yẹ kí gbogbo ọmọ Ọlọ́run ó gbárùkù tì ní. Ṣùgbọ́n gbogbo ọmọ Ọlọ́run tó bá nínú dídì síṣẹ́ tó ṣe, ayé ọmọ Ọlọ́run yẹn ti bàjẹ́. Bàbá wa Prophet Nasiri mà ti sọ̀rọ̀ burúkú sí Awíkókó, ìyẹn Rótìmí Daniel. Ó ní ó sọ̀rọ̀ àbùkù sí Ọlọ́run. Nítorí èyí, bàbá dárúkọ àwọn 4 tó ṣe bẹ́ẹ̀ nínú Bíbélì, tó sì sọ nípa ìgbẹ̀yìn wọn àtohun tó dé bá wọn. Inú bí bàbá Nasiri, wọ́n sọ burúkú ọ̀rọ̀ sí Awíkókó lórí ọ̀rọ̀ yìí. Ayé ẹ ti wó, ẹ̀gún wà lórí ọmọ Ọlọ́run yẹn. Irú ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ yóò jìyà láyé, yóò tún jẹ lọ́run. Irú ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ kò ní í dáa fún. Mo sọ́ra àti sọ fún àwọn ọmọ Ọlọ́run yẹn, bọ́ tí mo sọ fún wọn. Kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé
mo gbọ́ nǹkan méjì tẹ́ ẹ sọ tó ru ọkàn mi sókè pé èèyàn mẹ́ta ló sọnù bíbélì. Héródù sọ, Fáráò sọ, Nebukadnesari sọ, Sìnàkérùbù sọ. Àwọn tó sọnù bíbélì bíi mẹ́rin pé ta ni Ọlọ́run ní. Ẹ sọ̀rọ̀ títí ẹni gbogbo ẹ̀yin body of Christ olórí burúkú yẹn, ẹni Ọlọ́run rádaràda wo lẹ́ni ẹ̀ ń sìn. Èmi ò gbọ́rú ẹ̀rí lọ́jọ́ tí mo ti wà inú bíbélì ni mo ti gbọ́rú ẹ̀rí. Sìnàkérùbù, Héródù, Fáráò àti Nebukadnesari, èmi ò gbọ́rú ẹni tó sọ bẹ́ẹ̀ rí. Bí àwọn kan bá ṣe ìbàjẹ́ ẹ wọ́ọ̀dì wọn, ó fi èpè sin ọba àwọn bá. Ọlọ́run rádaràda wo lẹ́lẹ́sẹ̀ gbogbo ẹ̀yin body of Christ. Àní kejì ó ní gbogbo body of Christ, àwọn ọmọ Ọlọ́run sì wà ní body of Christ. I'm telling you the fact. Ọlọ́run ló mọ àwọn tó sùn wọn. Ibi tí mo fi fèpè ránṣẹ́ sí ẹnìyẹn, mo fi èpè yín ránṣẹ́ sí ẹkẹ́ lè táàgì mi sí gbogbo ayé kí àwọn èèyàn lè wọ́ọ̀dì mi, kí wọ́n lè gbé mi síta kémi náà lè sọ tẹnu mi bẹ̀rẹ̀bẹ̀rẹ̀. I am telling you, mi ì láṣìírí pẹ̀lẹ́ nìkankan. Kẹ́ẹ̀dẹ̀bà ẹni tó bá tẹ̀ máa sọ pé òun ní àṣírí ìdání kẹ́ẹ̀ bá mi gbé àwòrán rẹ̀ sí kájọ sọ̀rọ̀. Ẹ fún mi ní táì, mo ṣe tán láti wá. Bó o pè mí máa jẹ ẹyin torí pé èèyàn bó o bá ń ṣe iṣẹ́ yìí tí o bá fi ti ègún láti fọlọ́run gẹ́gùn ọ̀tọ̀ ni. Tí o bá dẹ̀ sọ pé gbogbo bọ́dọ̀ ọ̀fà tó sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá iṣẹ́ Olúwa jẹ́ tó bá jẹ́ yẹn ìwà òkè bọ́tì. Ó dẹ̀ lè wá jẹ́ ẹ̀mọ́sàn ló kìí ṣe ẹ lọ tètè bí bẹ́ẹ̀ kọ́ ìràwọ̀ rẹ ti pòórá ní ọ̀run. Àdàbí o tí mi bá ṣe wòlíì Ọlọ́run ọjọ́ rẹ ti lọ. Ẹ lọ kọ́lẹ̀ I give you some time. Ọjọ́ rẹ ti lọ ìràwọ̀ rẹ ti rá ní ọ̀run. Ó tọ́ mi sọ fún yín àdàbí o tí mi bá ṣe wòlíì Ọlọ́run ọ̀gá ògo. Ẹgbà yẹn ẹgbàgbọ́ yẹn láti máa jẹun olúwo Ọlọ́run ọ̀gá ògo. Èmi ò gbọ́rú ẹ̀rí lájọ́ tó máa fi bí mi. Ìyẹn ti yín àwọ̀ kòkó. Ó sì dá kẹ́ ẹ tètè lọ ọ̀rọ̀ alọ́kọ̀ọ́lá sọ nìyí ẹ tètè lọ bẹ̀ Ọlọ́run. Èkíní lọ́tọ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ Olúwa àwọn èèyàn ti tì mí láti ṣẹ̀ ọ́ dáríjì mi. Èkejì gbogbo orí àwọn èèyàn mímọ́ tí mo ti kọlù nítorí àwọn olórí burúkú tó ń ba iṣẹ́ yìí jẹ́ Olúwa jẹ́ kó rí wọn dáríjì mi. Tó bá ti ṣe méjì yẹn o mọ́ bó o bá ṣe méjì yẹn ọjọ́ rẹ ti rá lójú ọ̀run. Ẹ wo ẹnìkan ló sọ lọ́jọ́ sí bàbá ẹ̀ka yàtọ̀ wọ́n sílẹ̀ yìí ó lọ sí inú bẹ́ẹ̀rì ní ìsìn ó ti tó padà ẹni tí ẹ gbé mẹ́sẹ̀jì ẹ lọ́jọ́ sí ẹ lọ́gbó ó ti padà tọrọ apọ́lọ́jì báyìí lórí mẹ́sẹ̀jì again ẹni tí ẹ torí ẹ gbé mẹ́sẹ̀jì ẹ lọ́jọ́ sí ó ti tọrọ apọ́lọ́jì báyìí méjì mẹ́ta sí ẹ̀yìn náà wá ní ó ti dá kéètètè ṣe jì ní tí mo fẹ́ sọ ìyẹn nìyẹn. Ní ti ara lọ́mọ máa fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ á máa táàdì fọ́tò ní fọ́tò ìyẹn mo mọ̀ pé ń wá owó orí mẹ́díà ó dẹ̀ wá fíwà ara lọ́mọ torí anything má báyìí ní ìsìn part 1 part 2 part 3 èmi ò mà tí ìrorú àgbákò táwa kò ní ìsìn torí mo máa ń pè òsì ni ẹ̀yin náà ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí ẹ wo Ọládìméjì ní ìsìn tó ń sọ̀rọ̀ sí mi ẹni tó sọ pé mo ṣépè ẹ wo èpè tó rọ́ jáde báyìí nígbà tí iná mọ alára tán tú gbogbo àṣírí ayé ẹ̀ ibi tó ti lọ gbàgbára tó sọ pé ẹ wo èpè tó bẹ̀rẹ̀ sí rọ́ ní ìsìn ẹ wo bọ́lọ̀ ṣe yẹ̀yẹ́ rẹ̀ wọ́n kò sẹ́ni tó bá Ísírẹ́lì jà láyé rí tó mú jẹ orí ni Ọláwọlé Ọládìméjì ṣe gbọ́ gbogbo àṣírí ẹ ṣe gbogbo ẹ jẹ́ káwọn èèyàn gbé tèmi jáde ṣe gbọ́ gbogbo bí ẹ ti lọ gbàgbára ṣe ráyè Ọládìméjì ráyè ẹ níta irú ẹ mo ti sọ́nà àtẹlẹ ẹnikẹ́ni tó bá ti lè lọ abẹ́ bàbá ẹyẹ bí òkè mo ti mọ̀ pé wàhálà wà ẹ gbọ́ it is well tí n bá tẹ̀ fẹ́ bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ Ọládìméjì mi nípa ẹsẹ̀ pẹ̀lú gbogbo tí mo ti rí yẹn pẹ̀lú gbogbo mo ti mọ̀ ẹ́ pé bó ṣe ń sọ̀rọ̀ lọ́jọ́ yẹn pé I love is a nice man mo mọ̀ pé o fẹ́ gbé mára lé káyè rẹ fún bàjẹ́ ká má ba kásìrì rẹ jáde sọ́tàn àbí òtàn ìwọ tó ní wọ́n ṣe pèsè bí èpè ló ń sẹ́nì sí so mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run káàkiri gbogbo àgbáyé ohun tó dùn mí jù ni pé ẹ bá wa bẹ̀ wòlíì Àlọ́ kí ó pe ìyá ìyàwó ẹ̀ àbí kó ráwọn èèyàn lọ èèyàn mẹ́rin láàkín bájà o láàkín tóbi jù èèyàn kì í tóbi ju ẹbí àdẹ̀ kì í tóbi ju orílẹ̀-èdè àà tóbi ju ìjọ àdẹ̀ kì í tóbi ju ìlú bẹ́ẹ̀ náà kì í tóbi ju ilé àná ni ẹjọ́ lọ síbẹ̀ kó lọ bá àwọn kókó pe àwọn pápá lórí màmá yẹn ò léèyàn tó bá jọ léèyàn ni ó yẹ kí àwọn èèyàn rẹ̀ ni kó yẹ kó come out so ẹjọ́ ẹbẹ alọ́kọ́lọ́kọ́ torí orí ewu ní tó ṣẹlẹ̀ sí màmá yẹn ti ṣẹlẹ̀ sí èèyàn mi kan bàbá yẹn lówó ó fi ọmọ màmá yẹn àwọn wòlíì sì èsì ibẹ̀ sọ pé kò gbọ́dọ̀ kọ́ ilé fún màmá yẹn pé ó lájẹ ni kò gbọ́dọ̀ lọ ayé táwọn wòlíì sì èsì bàjẹ́ pọ̀ ọ̀tọ́ mo sọ fún yín o ọtí tí mo lọ bẹ́ẹ̀ gbọ́n mi yẹn pé màmá yìí ò lájẹ ọdún tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ó yẹ ká ti kọ́lé fún màmá yẹn ní 15 years ago ọdún tá ṣẹ̀ wá kọ́lé yẹn
ọdún tá ń parí ẹ̀ tán báyìí oṣù bí màmá yẹn ṣe pé ẹ kọ́lé fún mi láyé bó ṣe wọnú ilé yẹn gẹ́lẹ́ kò ju oṣù márùn-ún màmá yẹn kú and màmá yẹn rìkọ́ọ̀dù ọ̀rọ̀ wọn wọn ò jẹ́ àsọtẹ́ wòlíì ṣèṣì bó tilẹ̀ dọ́dọ̀ báyìí wọ́n sọ pé ìyá rẹ̀ máa lọ́dọ̀ ẹ̀ àjẹ́ ni gbogbo yẹn náà mo ti bá wọn ṣe bẹ́ẹ̀ ní o but I reverse and I repent tí àwọn èèyàn yẹn bá lájẹ̀ tí wọ́n bá lókùnkùn sí àwọn náà ló ṣàbíwá àwọn náà ló dẹ̀ tó wá dàgbà why cutting off our God ẹ̀yin olórí wa ní sísì ní tí mo fẹ́ bá yín sọ nìyẹn o gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ní tí mo fẹ́ bá yín sọ ni ara lọ́mọ dúpọ̀ olúwa níyì ẹ fi mí lọ́rùn lẹ́ o Ọládìméjì ẹ fi mí lọ́rùn lẹ́ torí pé ìgbẹ̀yìn gbogbo tẹ́ ẹ ṣe sí mi ó léwu fún yín ó tọ́ mo sọ fún yín ara lọ́mọ tètè lọ yí padà gbogbo yẹn lọ yí ẹ má torí ebi ẹ wọ Ọládìméjì ní àṣẹṣe náà kọ́ ṣọ́ọ̀ṣì gbélé lọ́wọ́ àṣẹ mo ti sọ náà tó ti wá sí á ní òun bí sì máa ní ṣé wọ́n gan lè káyàdé ṣé wọ́n ní Táíwò irọ́ dẹ̀ ní gbogbo irọ́ ti pọ̀ jù. tó òní jù báyìí lọ táàrí labalábẹ́ tá a wẹ̀ yìí á pé gbogbo àwọn àgbààgbà ìjọ CAC àti àwọn tó ń jẹ́ ìránṣẹ́ Ọlọ́run pátápátá tó fi kan Olúwa lọ́tìká lára rẹ̀ láti tètè wá ọ̀rọ̀ kan fi ṣàdá lórí ọ̀rọ̀ yìí nítorí inú ọmọ Nàìjíríà ò dùn wọ́n sì ń wá kí ló máa ṣẹlẹ̀ àti pẹ̀lú pé níbo ni ìyàwó ọlọ́wà ìyẹn Ìyábọ̀ Òbí Yẹ́misí àtàwọn ọmọ rẹ̀ kùnrin mẹ́tẹ̀ẹ̀ta nínú èyí tí Olúalọ́ ti dákẹ́ láti ìgbà yìí tí ò sọ̀rọ̀ ó ní gbogbo ọmọ Yorùbá fẹ́ mọ̀ ibi tíyàwó ẹ̀ àtàwọn ọmọ rẹ̀ wọ̀nyí wà ìkànnì tá a wà yìí ó náà ní Yorùbá Parapọ̀ TV ìṣọ̀kan ọmọ Yorùbá náà ló jẹ wá lógún ẹ máa gbọ́ ẹ máa wò ó kẹ́ ẹ dẹ̀ ṣíà ẹ̀ ẹ má gbàgbé láti tẹ subscribe button kẹ́ ẹ sì kílíkì aago tó wà lẹ́gbẹ̀ẹ́ ká lè máa rí ara gbọ́ dáadáa ni o a ó tún pàdé lọ́jọ́ mi ìyànjọ́ rẹ̀ búburú kan ò ní ṣe yín kò ní ṣe mí ire o ire kàbìtì. àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ọmọ aláṣẹ. àtirẹ̀tirẹ̀.